ọlọ́run ààbò ilẹ̀ Góṣẹ́nì ọlọ́run ààbò nílẹ̀ Góṣẹ́nì o wá ṣaláàbò lórí àwa ọmọ rẹ ọlọ́run ààbò ilẹ̀ Góṣẹ́nì ọlọ́run ààbò ilẹ̀ Góṣẹ́nì o wá ṣaláàbò lórí àwa ọmọ rẹ ọlọ́run ààbò ilẹ̀ Góṣẹ́nì ọlọ́run ààbò nílẹ̀ Góṣẹ́nì o wá ṣaláàbò lórí àwa ọmọ rẹ. ọlọ́run ààbò ilẹ̀ Góṣẹ́nì kábíyèsí rẹ ò Elédùmarè ọba mi ọba tẹ́rẹrẹ kárí ayé òǹgbà tí ń gba láìlára ọba tí ń gba balẹ̀ ilé tọmọtọmọ àìkú àìṣá ẹ̀dìbàjẹ́ àpapòdà ẹ̀rí ọlọ́lá ẹ̀mí àwọn wòlíì ọba tí kì í lé ni kó tó mú ni ìwọ lọ́ba àjà má jẹ̀bi ẹni ọba àjà má gbógìrì ẹsẹ̀ ògbèjà kẹrù òbo níjà ọba àjà má fi tìbọn ṣe ìwọ tó fi ọ̀run nínú àwọn ọ̀run ṣe ìtẹ́ ó wá fi ayé àti gbogbo alágbára àti gbogbo ènìyàn tí ń bẹ nínú rẹ̀ ó fi wọ́n ṣe àpótí ìtìsẹ̀ kábíyèsí rẹ ọba àwọn ọba ẹ̀rù rẹ tó bá o ọlọ́run ààbò ilẹ̀ Góṣẹ́nì àdúrà mi sí ìwọ ọlọ́run àti fún Sunday Ìgbòho ó mà ní pé kí àbùwọ ọlọ́run kó má fi Sunday Ìgbòho sílẹ̀ o kábíyèsí rẹ ọba àwọn ọba èmi náà ni mò ń kí yín o gbogbo ẹ̀yin ènìyàn mo kí yín pé ẹ kú déédé àkókò yìí èmi náà ni ẹyẹ méjì ń jàṣà èmi ni o bàbá òtítọ́ ọmọ wọn lẹ́kìtì kété èmi náà ni adáfẹ́nìkọ̀ọ̀kan wa kí ni àkòrí ọ̀rọ̀ mi tòní tí mo mú wá o àkòrí ọ̀rọ̀ mi tòní òun náà ni pé kí ni ẹ̀ṣẹ̀ Sunday Ìgbòho gan-an kò yé mi tó o bóyá lè rẹ́nìkan tí ó fi yé mi kí ni ẹ̀ṣẹ̀ Sunday Ìgbòho àbí bí nǹkan ò bá ṣàyé ènìyàn ó yẹ ká lè béèrè kí ló dé tí ẹ fi ń lépa ọmọkùnrin yìí kí ló dé tí ẹ fi ń kojú ogun àti ìjà sí ẹ̀ṣẹ̀ wo ló ṣẹ̀ ṣé ẹ̀ṣẹ̀ Sunday Ìgbòho náà ni wípé ó ní kí àwọn ajínigbé kó má jínigbé ní ilẹ̀ bàbá òun mọ́ ó dá wọn lẹ́kun ó ní kí àwọn tí kó màlúù jókòó kán má mà kó màlúù jókòó mọ́ o ṣé èyí nù ṣóun ní ẹ̀ṣẹ̀ rẹ̀ àbí àwọn tí ń jínigbé yan fandafanda kiri àwọn Fúlàní tí kó ẹran jẹko wọ́n ṣe bí ọba bó ṣe wù wọ́n ìkan ni mo wò lẹ́nu ọjọ́ mẹ́ta yìí lórí pílátífọ́ọ̀mù ní ilẹ̀ Ìwó tí àwọn ènìyàn bẹ̀ ń pariwo pé ẹ gbà wọ́n o àwọn Fúlàní kó màlúù lọ sóko wọ́n sì ń sọ fún àwọn tó ń lóko wípé ẹ lọ rèé pe sójà wá ẹ lọ rèé pe ámì wá ẹ lọ rèé pe ọlọ́pàá wá ọba Ìwó ló ní káwọn máa bọ̀ kò sún tẹ́nìkan lè fà wọ́n ṣe kí àjòjì máa fọwọ́ lálẹ̀ kó máa fọwọ́ lálẹ̀ lórí ilẹ̀ onílẹ̀ nípa màlúù tí wọ́n ń kójọ oko yìí ọ̀wọ́n gógó oúnjẹ ti gba ìgboro kan àbẹ́ẹ̀ rí nǹkan o ọ̀wọ́n gógó oúnjẹ tí wọ́n gba ìgboro kan ẹ lọ wo iye tán ta ike gàrí kan o ẹ lọ wo iye tí wọ́n tà á ọ̀wọ́n gógó oúnjẹ tí wọ́n gbalẹ̀ kan Sunday Ìgbòho sì ní pé
kí àwọn màlúù má kó kí àwọn Fúlàní má kó màlúù kán má fi jẹ oko mọ́ àwọn màlúù tí ń kó bọ̀rìn AK-47 àgbẹ̀ tó bá sọ̀rọ̀ wọn sì yàn ń bọn àbí kán ṣapa wọn á bá àwọn obìnrin wọn sùn wọn á sì tún jẹ́ lòmíì gbé wọn á tún máa béèrè owó ṣebí àwọn kan lẹ́jọ́ ń dúnàdúrà lórí pé lẹ́ sọ fún wọn pé kọ́ńdàkù kan má jíyàn gbé mọ́ èyí báyìí lẹ́ máa fún wọn tán bá lè fiṣẹ́ wọn lẹ̀ ó mà lé o àwọn tí ń pààyàn tí ń jíyàn gbé ẹ̀yin ẹlẹ́bẹ̀ sí wọn ẹ̀ ń bá wọn dúnàdúrà ẹ̀ ń bẹ̀ wọ́n ẹni tó wá dúró pé ẹ má jí ni gbé mọ́ ẹni kó fò kó ń ṣó ọlọ́run mà ṣàánú ayé ẹni o àbí ẹ̀ṣẹ̀ Sunday Igboho náà ni wípé ó ní ó yẹ fún ìran ọmọ Odùduwà láti dá dúró mo lérò pé orílẹ̀-èdè àti èdè gbogbo àgbáyé wọn tako ọ̀rọ̀ yìí o níwọ̀n ìgbà tí wọn kó bọ lọ́wọ́ wọn kádà lọ́wọ́ nígbà tí wọ́n kàpé wọn ojú ọ̀run sàtẹ́yẹ méjì fò láì farakanra èmi ló dé ọ̀rọ̀ yóò yé mi tó òru èní ni mo jí ni mo gbé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi ni mo lọ sí Facebook ibẹ̀ ni mo ti rí ní láìfò wípé àwọn kan wọ́n lọ lé Sunday Igboho nílùú Ìbàdàn ni wọ́n yí léhùn kánábẹ̀ sí ń dàbò bolẹ̀ lóòótọ́ ní tòdodo ojú wọn ò farahàn àmúrú àwọn èèyàn tí wọ́n ń jẹ́ o a sì múrú àwọn èèyàn tí wọ́n ń ṣe òru èní ní nǹkan bí aago kan kọjá ni wàhálà ń ti bẹ̀rẹ̀ mo wá rò pé ṣé àwọn tó dá dúró lọ́nà Ìbàdàn lọ́jọ́ òní yìí nígbà tó ń lọ sẹ́kọ̀ọ́ ní ọ̀nà Ìbàdàn níwájú Guru Maharaji ṣé àwọn ni àbí àwọn kọ́ mo tún wá wò pé àbí àwọn tó fi lẹ́tà ránṣẹ́ sí lọ́jọ́ òní ṣé àwọn náà tún ni àbí àwọn kọ́ ìgbà kẹta rèé o àwa mọ àwọn tí eléyìí ń ṣe torí òru náà lọ Yorùbá ní òru là ń ṣèkà ẹni tó bá ṣe lọ́sàn-án kò ní farare lọ àdúrà mi náà ni pé Ọlọ́run àbólẹ̀ Góṣẹ́nì kò ní fi Sunday Igboho sílẹ̀ Ọlọ́run àbólẹ̀ Góṣẹ́nì yóò mà bá wa ṣe aláàbò lórí Sunday Igboho àti lórí Ọláyẹmí Kóìkì àti lórí gbogbo ọmọ Yorùbá tí wọ́n fẹ́ lọ síwájú àti ìgbéga fún ọmọ Yorùbá kí ló dé kí lẹ̀ṣẹ̀ Sunday Igboho tẹ́ fi ń dọdẹ ẹ̀mí rẹ̀ kiri tẹ́ fi ń wá ikú rẹ̀ káàkiri àdàbà ń gbẹ̀gẹ̀dẹ̀ bẹ́ẹ̀ ni pé ẹyẹlé ò gbọ́ ẹyẹlé gbọ́ o títìrì ló ń tiri mo rántí orin Wàsíù Àyìndé Marshal K1 ó ní àmọ̀yìn o àmọ̀yìn o àwa mọ̀yìn àtúnyìn mọ́ o ẹ̀yin tó ń perí wá láìda gbogbo yín lẹ̀ ó fara gbẹgba àmọ̀yìn o àmọ̀yìn o àwa mọ̀yìn àtúnyìn mọ́ o ẹ̀yin tí ń perí wá láìda gbogbo yín lẹ̀ ó fara gbẹgba gbogbo ẹ̀yin tí ẹ fara pamọ́ sínú òkùnkùn tẹ́ ń ta ẹ̀fà sínú mọ́lẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ẹ fojú pamọ́ tẹ́ ń ṣiṣẹ́ bí lórí ọ̀rọ̀ Sunday Igboho mo lérò pé èèwọ̀ ni pé adìyẹ ò gbọdọ̀ jẹ fún ara wọn ẹ̀yin ọmọ káàrọ̀ òjìrè ẹ̀yin ọmọ Oòduà kí ló dé tí adìyẹ yín fẹ́ máa jẹ fún ara yín ṣé èpè àwúlẹ̀ náà ló sì ń jà yín ni ó yẹ kí èpè àwúlẹ̀ ti tán ẹ bá dáa kẹ́ gbàdúrà o kí ló dé
bí Yorùbá bá dá dúró gbé orílẹ̀-èdè kan ṣẹ̀ṣẹ̀ ni wọ́n sáà béèrè ìdádúró yìí pẹ̀lú ogun, wọ́n béèrè rẹ̀ pẹ̀lú pé wọ́n kọ́bẹ wọ́n kàdá wọ́n kó bọ̀, wọ́n ń béèrè rẹ̀ pẹ̀lú àlàáfíà ni. Kí ló wá dé tẹ́ fi lé Sunday Igboho ṣe bùdó ogun? Kí ló dé o tí ẹ fi ọ̀dẹ̀dẹ̀ rẹ̀ ṣe bùdó ogun? Mo rántí ọ̀rọ̀ kan nínú Bíbélì. Àwọn ìjòyè kan ni wọ́n ń pètepèrò tó fẹ́ dojú àwọn ọmọ lẹ́yìn Kristi bolẹ̀, àwọn tó gba orúkọ Jésù gbọ́. Wọ́n dojú ogun àti ìjà kọ wọ́n tààràtààrà, ṣùgbọ́n ìkan nínú ìjòyè òun ló wá pé àwọn ìjòyè tó kù o. Ó ní ẹ gáfárà fáwọn ọkùnrin yìí, ó ní bí iṣẹ́ ìbá jẹ́ tọlọ́run ẹ kì ó lè bì í ṣubú, ṣùgbọ́n tó bá jẹ́ ti ènìyàn ó ṣeéṣe, ṣùgbọ́n tó bá jẹ́ tọlọ́run ẹ kì ó ní lè bì í ṣubú o. Ká má bàa rí yín pé ẹ ń bá Ọlọ́run jà. Mo sì rí dájú gbangba pé ìjà òmìnira tí Sunday Igboho ń jà fún ọmọ Odùduwà yìí ọwọ́ Ọlọ́run ni. Bẹ́ẹ̀ ni ewé kan ò lè bọ́ lórí igi kan Ọlọ́run má mọ̀ nípa rẹ̀. Ọwọ́ Ọlọ́run lè yí o. Mi sì lérò pé ẹ̀ṣẹ̀ ń bẹ ńbẹ̀. Gbogbo ẹ̀yin ọmọ Yorùbá nílé lóko lẹ́yìn odi, ẹ máa bá mi gbàdúrà fún Sunday Igboho. Ẹ máa rántí rẹ̀ nínú àdúrà ní gbogbo ìgbà. Mo sọ lọ́jọ́ sí, mo ní ògo ilẹ̀ Yorùbá ni. Lágbára Ọlọ́run ògo yìí ò dẹ̀ ní wó òkun. Àwọn tí ń lépa rẹ̀ ti mọ̀ wípé bí àwọn bá ti lè rí mú táwọn pa lẹ́nu mọ́ ló bá tán. Ní Yorùbá bá di ẹrú títí láé. Ẹ̀yin olórí wa nílẹ̀ Yorùbá, ẹ̀yin lọ́balọ́ba, ẹ̀yin lóyè, ẹ̀yin baálẹ̀ gbogbo, ẹ mà jí gìrì sí ọ̀rọ̀ yìí. Ohun tí ẹ máa jẹ lónìí kò yẹ kẹ́ fi bọ̀ ọ̀la yín jẹ́ o. Wọ́n ní ọba tó jẹ tí ìlú bá tú orúkọ rẹ̀ ò ní parẹ́. Èyí tó jẹ tí ìlú tòrò orúkọ rẹ̀ ò mà ní parẹ́. Ẹ bá dá kẹ́ fi ìtànlẹ̀ tó dá sílẹ̀ fún àwọn ọmọ yín o lẹ́yìn wá ọ̀la. Tẹ́ bá ní ọ̀rọ̀ Sunday Igboho kàn yín, ó dìgbà tí òjò bá dá o, tí òòrùn bá ràn mọ́ kọlọ́bìrẹ́là tó mọ̀ wípé ẹrù ni. Tẹ́ bá ní ọ̀rọ̀ Sunday Igboho ṣàwòkàn yín ẹ̀yin lọ́balọ́ba nílẹ̀ Yorùbá. Tẹ́ bá ní iṣẹ́ ara rẹ̀ ló ń dájẹ́ tẹ̀sí ń wo ọmọkùnrin yìí náà. Ìgbẹ̀yìn ló ń yó lóko àdá. Ẹ bá dáa kẹ́ fàbámọ̀ síwájú kẹ́ má fi sẹ́yìn. Mo gbàdúrà àbámọ̀ ní kẹ́yìn ọ̀rọ̀ wa o. Kábíyèsí rẹ̀ Lédùmarè. Kí lẹ́nìkan ṣe tí Sunday Igboho ṣe? Kí lẹ́nìkan ṣe tí ò ṣe? Àbí báwo ni bá ti wí? Àwọn Boko Haram ń bẹ ńbẹ̀ o. Àwọn tó sì mọ Boko Haram ń bẹ tán lọ bá wọn dúnàdúrà. Kábíyèsí rẹ̀ Olódùmarè. Àwọn kan ló ń bá àwọn ajínigbé dúnàdúrà. Sunday Igboho ń ṣe Boko Haram kò dé ń ṣajínigbé o. Kí ni ẹ̀ṣẹ̀ rẹ̀ gan-an? Ìbéèrè mi náà nù pé kò yé mi. Ohun tó ń ṣe gan ò yé mi o. Ohun tó sì jẹ́ṣẹ̀ rẹ̀ ò yé mi. Gbogbo ẹ̀yin ọmọ Yorùbá, ẹ̀yin ọmọ Yorùbá tẹ́jọ́ lóṣèlú, ṣé torí ipò tẹ́ẹ̀dẹ̀ tẹ́ẹ̀tù filẹ̀? Ṣé torí ipò ọdún mẹ́rin ó pẹ́jù ọdún mẹ́jọ? Nítorí ipò ọdún mẹ́rin sí mẹ́jọ yìí
òun lẹ fi fẹ́ kí gbogbo ìran Yorùbá kó máa gbé nínú oko ẹrú, òun lẹ fi fẹ́ kí gbogbo ìran Yorùbá kó máa jìyà láéláé. Ọmọ aláṣọ wa ń wà kísà, ọmọ ẹlẹ́ran wa ń jẹgun, à ń bẹ nídìí orísun omi, à ń pòǹgbẹ. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ wa ló jáde ìwé gíga, wọn ò ríṣẹ́, kò síná kò sọ́nà tó dáa. Ọ̀dọ́ wa náà sì ti rìn ká àwọn àlùmọ́nì, ẹ sì dákẹ́ ẹni kó máa lọ bẹ́ẹ̀. Àtúbínú, àtúrántí pé iṣẹ́ àgbẹ̀ níṣẹ́ bàbá wa, àtúrántí pé iṣẹ́ lóògùn ṣẹ́, iṣẹ́ la fi ń dẹni gíga. Bàbá níṣẹ́ lọ́wọ́ bí ọ̀lẹ là ń rí. Ìran Yorùbá mà tún dìde o, wọ́n rọkọ́ wọ́n ràdá wọ́n bọ́ oko, wọ́n tún dáko lọ bí alára. Àwọn kẹ́ni má níyì tó fẹ́ sọ ìran Yorùbá di èrò ẹ̀yìn, tó fẹ́ sọ ìran Yorùbá di ká má ní, wọ́n tún da àwọn màlúù sóko, màlúù ń jẹ oko lọ. Ọ̀wọ́n gbogbo oúnjẹ tí wàá gbalẹ̀ Yorùbá kan báyìí, ẹ wá wòye tá ń ta ike gàrí kan, àlejò oúnjẹ mẹ́ta mọ́ o, ó ti di ẹ̀ẹ̀méjì tàbí ẹ̀ẹ̀kan ni. Bó bá jẹ́ ẹ̀ẹ̀méjì ń gan òjọra wọn, ṣé bẹ́ẹ̀ sì fẹ́ kó máa lọ rèé? Mo rí kan nínú àwọn olóṣèlú, wọn máa ń kàmpé, ó ní tán bá lè dìbò fóun kóun wọlé, ó ní oúnjẹ ọ̀fẹ́ fódìdí ọdún 4. Àbẹ́ ẹ̀gbọ́, irọ́ lórí irọ́, irọ́ lórí irọ́. Ibo ni wọ́n ń bẹ láti ọdún ìwá? Ó ṣe jẹ́ pé ìgbà tán kàmpé, ìgbà iná tó mọ̀ wípé àwọn lè fún wa lóúnjẹ fọ́dún 4 gbáko láì sanwó, ká máa jẹ oúnjẹ ọ̀fẹ́. Lẹ́yìn ọdún 4 tó bá tún kúrò nínú ìjọba, tàbí lẹ́yìn ọdún 8, a tún padà sínú ebi wa. Yorùbá ronú, kò sóhun tó dàbí òmìnira, kò sóhun tó dàbí òmìnira. Kí lẹ́nìkan ṣe tẹ́nì, kí ni Sunday ṣe tẹ́nìkan ò ṣe rí o? Ìwà wo ni Sunday Igboho hù tẹ́nìkan ò wù rí o? Torí pé ọmọkùnrin yìí jáde síta pé ó tó àkókò kí ìran Yorùbá dá dúró. Asáàrí àwọn orílẹ̀-èdè tí ò tó ran Yorùbá tí wọ́n dá dúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè. Kí wá ní ẹ̀ṣẹ̀ ń bẹ o? Àbí nítorí pé ó ní káwọn ajínigbé má jínigbé yìí náà ni? Àbí nítorí pé ó ń dá àwọn màlúù, ó ń dá àwọn Fúlàní lẹ́kùn pé ká má kó màlúù jókòó mọ́? Kí wá lẹ̀ṣẹ̀ rẹ̀ gan o? Ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá, kí ló dé tẹ̀ ń wòran? Ìbà Gani Adam, Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá, kí ló dé tẹ̀ ń wo ọ̀rọ̀ yìí níran? À ń pè lówè ó mà ti ń lárónú, à ń pè ọ̀rọ̀ yìí lówè ó mà ti ń lárónú. Ṣé ẹ̀ṣẹ̀ ni kí Sunday Igboho dìde fún àwọn ìran rẹ̀? Àti wá lọ sí ìrìn àjò ẹ̀rù á máa bàyàn, àti lọ ìrìn àjò déwu ó dẹ̀rù jẹ̀jẹ̀, torí òjijì náà máa jáde nínú igbó sójú ọ̀nà pẹ̀lú ìbọn lọ́wọ́, wọn a sì já àwọn èèyàn gbé. Nínú ìròyìn tá a gbọ́ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí, odidi èèyàn tó wà nínú ọ̀fà kan ni wọ́n jí gbé lọ, ni wọ́n dẹ̀ dá dúró, dẹ̀ kó gbogbo àwọn èèyàn tó wà mẹ́, wọ́n náà kó wọn gbanú igbó lọ. Ṣé bí a ṣe fẹ́ kó máa lọ náà rèé? Kí lẹ̀ṣẹ̀ Sunday Igboho ṣá? Àdúrà mi sí Ọlọ́run àti fún Sunday Igboho, òun ni pé Ọlọ́run ò ní fi láyé lọ́wọ́ mú o. Ìwọ Sunday Igboho ṣá, lágbára Ọlọ́run, níwọ̀n ìgbà tó jẹ́ pé tọkàntọkàn rẹ ló fi ń jà fúnra Yorùbá, tó sì jẹ́ pé ìjà àwọn mẹ̀kúnnù ló ń jà, àwọn orí mẹ̀kúnnù àti ẹ̀ lẹ́yìn o. Alálẹ̀ Yorùbá ò ní fi ẹ́ sílẹ̀,
ìbànújẹ́ àti ẹkún ò ní kẹ́yìn ọ̀rọ̀ ẹ Sunday Igboho. Ìbànújẹ́ àti àbámọ̀ kò ní kẹ́yìn ọ̀rọ̀ ẹ. O ò ní kábàámọ̀ lágbára Ọlọ́run. Sunday Igboho ṣá bàbá dámì ojú rere àti àánú Ọlọ́run yóò máa bọ́ gbé o. Ààbò Ọlọ́run alààyè yóò wà lórí rẹ̀. Lágbára Ọlọ́run ẹni tó bá ní kó lọ sí gbèkùngbèkùn lúrẹ́ ẹni bẹ́ẹ̀ ó lọ. Lágbára Ọlọ́run ọ̀gá ògo ẹni tó bá ní kó tọwọ́ ẹ̀dà ṣubú ní padà ni wọ́n fi pa á. Gbogbo àwọn tó ọ̀tá bá dẹ sílẹ̀ fún ọ kò ní mú ọ. Èròǹgbà ọ̀tá ò ní ṣẹ lórí rẹ lágbára Ọlọ́run o. Kò sún tí mo lè ṣe ju kí n máa gbàdúrà. Gbogbo ẹ̀yà tó dá dúró ẹnìkan náà ni ó sáà dìde ni ó ṣíwájú. Àṣà ń gbọ́ àwọn orílẹ̀-èdè míì dá dúró tí wọ́n tó ìran Yorùbá ní population tí wọ́n sì dá dúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè. Ẹnìkan náà ló sáà máa ṣíwájú. Ẹnìkan ló sáà máa kọ́kọ́ sọ̀rọ̀ síta. Ṣé ẹ̀ṣẹ̀ Sunday Igboho náà nu? Òkè tó bá jẹ́ pé ìyẹn náà ni ẹ dáríjì o. Yorùbá ní tá a bá jẹ̀kọ́ à ń dáríjì ewé ni. Ọmọdé ò sì lè mẹ̀kọ́ jẹ kó má ra lọ́wọ́. Ẹ foríjì o. Ṣùgbọ́n ẹ̀yin olóṣèlú wa tẹ́jọ́ mọ́ Yorùbá, ẹ̀yin ọba aládé, ẹ má wo ọ̀rọ̀ ìran. Bí ìran Yorùbá bá dá dúró, ẹ̀yin náà ni ó jẹ àǹfààní tó pọ̀ ńbẹ̀ jù. Ogún yín yóò wá jẹ́ ti yín gangan nígbà náà. Ẹ wà láṣẹ àti ẹ̀tọ́ lórí ogún yín bó ti tó àti bó ti yẹ. But nísinsìnyí ogún yín ẹ lẹ́tọ̀ọ́ lórí rẹ̀ bó ti tó àti bó ti yẹ. Kí ló wá dé tẹ́ ń ṣiyàn bí ọkà? Mo sọ yìí mo dúró. Àdúrà mi sí Ọlọ́run àti fún Sunday, àdúrà mi sí Ọlọ́run fún Sunday Igboho àti Ọláyẹmí Kóìkí àti gbogbo ọmọ Yorùbá pátápátá tí wọ́n ń jà fún àwa mẹ̀kúnnù. Èmi náà ṣàdá oko éka kan. Ẹ̀mẹ́ta ni mo dénú oko mi tí mo bá màlúù àti Fúlàní tó ń jẹ oko lọ. Wọ́n jẹ gbogbo rẹ̀ ráúráú. Mi ò padà yábẹ̀ mọ́ nígbà tí wọ́n ti bà gbogbo oko jẹ́. Ẹni yìí sì dìde pé irú ìwà báyìí ò dáa. Ṣé ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀nu tẹ́ fi ń dẹdọ ẹ̀mí rẹ̀ kiri? Mo rí tí òwe Yorùbá fi wípé olóòótọ́ òun lẹ́ni, olóòótọ́ ìlú òun ní ìkà ìlú, olóòótọ́ ìlú òun lè yàn burúkú inú ìlú. Olóòótọ́ òun lẹ́ni kì í léèyàn lẹ́yìn àfonírọ́. Òtítọ́ dọ́jà ó ṣọ̀wọ́n. Irọ́ làwọn ọmọ aráyé kówó lórí ni wọ́n rà kiri o. Òtítọ́ dọ́jà ó ṣọ̀wọ́n ní gógó, ó ṣọ̀wọ́n o. Irọ́ lọmọ aráyé dọ́jà tí wọ́n rà káàkiri. Olóòótọ́ èèyàn lẹ́ni. Ṣùgbọ́n mo gbàgbọ́ tí ìgbésẹ̀ yìí bá jẹ́ ìmọ̀ Ọlọ́run ọ̀gá ògo, kò sẹ́ni tó lè paná ògo oòrùn, kò sì sẹ́ni tó lè paná ògo òṣùpá. Bí ìmọ̀ yìí bá jẹ́ látọ̀dọ̀ Ọlọ́run alààyè, ó dá mi lójú pé àṣeyọrí ni ó padà já sí. Àfógun àfọ́tẹ́ o. Ẹ̀yin tẹ́ ń wéwo ogun mo bẹ̀ yín ẹ lọ dáwọ́ ogun dúró. Abẹ̀yìn àwógun àfọ́tẹ́ ẹ dáwọ́ ogun dúró. Mo bẹ̀ yín lórúkọ Olúwa ni. Ẹ̀yin tẹ́ torí ohun tó fẹ́ jẹ, tẹ́ fẹ́ bà ohun tẹ́ fẹ́ jẹ́, ẹ kọ̀ kókè má dilẹ̀.
ẹ kọ̀ láti bà ohun tó dáa jẹ́ nítorí ohun tí ẹ̀yin fẹ́ jẹ́. ṣùgbọ́n gbogbo ẹ̀yin amòòkùnṣìkà pàápàá tẹ́ ẹjọ́ ọmọ bíbí ilẹ̀ Yorùbá tẹ́ tó ń gbàdúrà fúnran Yorùbá tẹ́ tó ń gbàbọ̀dé fúnran Yorùbá, mo fà yín lé ìdájọ́ Ọlọ́run lọ́wọ́ o. mo fà yín lé ìdájọ́ Ọlọ́run ọ̀gá ògo ọba dákẹ́dájọ́, mo fà yín lé ìdájọ́ rẹ̀ lọ́wọ́. ọmọ àlè ni ó fọwọ́ òsì júwe lé bàbá rẹ̀. ìwé mímọ́ ní ẹ máa wá àlàáfíà Jerúsálẹ́mù, àwọn tó bá ṣàfẹ́ wọn ó ṣe rere. yàtọ̀ sí Jerúsálẹ́mù ìjọba ọ̀run, Jerúsálẹ́mù tèmi, èmi bàbá òtítọ́, Jerúsálẹ́mù tèmi lọ́wọ́lọ́wọ́ báyìí ilẹ̀ Oòduà ni, ibẹ̀ lọ́lọ́run fi mí sọ òkò sí, ibẹ̀ ló forí mi sọlẹ̀ sí. kò sí bí mo ṣe lè ṣe, mi ò lè fẹ́ràn ẹ̀yà mi jẹ ẹ̀yà mi lọ sábàdà, láéláé kò lè rí bẹ́ẹ̀. ọmọ ni òun ṣèdí bẹ̀bẹ̀rẹ̀ ká fi ilẹ̀kẹ̀ sédè ọmọ ẹlòmíì. ọmọ ẹni ò sì ní burú títí ká lè fẹ́ kó pàjẹ́. Yorùbá ní ọ̀gẹ̀dẹ̀ dúdú ò ṣe é bù sán, ọmọ burúkú pàápàá kò ṣe é lù pa. abọ̀lọ̀ǹtàṣe Sunday Igboho ṣọmọ burúkú. bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ tẹ́ nífọ̀tẹ́ léegun ẹ̀ ń wò wá bí a ṣe ń jìyà lọ. kàkà tẹ́ ẹ̀ bá gbà wá nínú ìyà àti rọ́mọ níléèwé ó dogun, àti lè tọ́jú ẹbí ó dogun, àti jẹun kánú wa ó dogun. kí ló dé? irú ayé wo rèé? ṣàṣàyé wá ni? àṣàyé wá àṣọ orílẹ̀-èdè pàápàá yà àwọn olórí la ṣìyàn. kí ló dé? àti jẹun ẹ̀mẹ́ta ogun ni, àti gbọ́ bùkátà ilé ogun ni, àti rọ́mọ níléèwé ogun ni, bí a bá fọmọ sẹ́nu kọ́ṣẹ́ àti raníṣẹ́ ogun ni. ṣe irú ìgbé ayé báyìí wá dára ni? ṣe irú ìgbé ayé báyìí wá sún ọ ni? a sì rẹ́ni tó dìde fún ìran Yorùbá láti jáde kúrò nínú oko ẹrú. ẹni kó fò kó ń ṣó, ẹni àfi tẹ́ ẹ bá pa tẹ́ ẹ bá gbẹ̀mí rẹ̀. àfàyín lè dájọ́ Ọlọ́run lọ́wọ́ o. Ọlọ́run yóò bí yín. ìdájọ́ Ọlọ́run la fàyín lé lọ́wọ́. ọba dákẹ́dájọ́ yóò dá yín lẹ́jọ́ o. ẹ̀yin alágbára tẹ́ ẹ lérò pé kò sẹ́ni tó lè mú yín, ẹ ti wò pé ohun tẹ́ bá ṣe àṣegbé ni. ṣùgbọ́n ẹ wá rántí o, bọ́ba yóò bá lágbára lórí yín, ọba ọ̀run yóò lágbára lórí yín o. torí àtẹ̀yìn àti ohun gbogbo tẹ́ ẹ gbójúlé abẹ́ àtẹ́lẹsẹ̀ ọ̀gá ògo lẹ́wà. bí ò bá yé yín kó lọ yé yín. kí ló dé? ẹ̀ ń fìyà ń jẹ àwọn mẹ̀kúnnù. ilé ayé wa le fún wa. àwa ń wò bẹ́ẹ̀ ni pé aṣayé wá. àwọn orílẹ̀-èdè kan wà, wọn ò ní nǹkan àlùmọ́nì tó wà ní Nàìjíríà, wọn ò ní nǹkan ìmúṣọrọ̀ tó wà ní Nàìjíríà. bẹ́ẹ̀ sì ni wọ́n ń gbégbé ayé ìrọ̀rùn àti àlàáfíà nítorí pé wọ́n ní àwọn aṣáájú rere. wọ́n pariwo láti ọjọ́ yìí pé ká lọ kẹ́ lọ fún restructuring. ẹkọ̀ ẹ̀fà kékeré ẹ̀ náà ní ṣe restructuring. ẹ̀ bá ṣe pé ẹ ti gbọ́ tẹ́ ti ṣe restructuring ni, ṣé orí gbogbo rògbòdìyàn yóò máa wáyé? ṣé Sunday Igboho yóò dìde wípé ìran Yorùbá ń lọ tó bá jẹ́ pé ẹ ti gbọ́ láti ọjọ́ yìí láti ṣe restructuring? àbẹ́ẹ̀ rí nǹkan báyìí. àwọn kan ṣẹ̀ṣẹ̀ wá ṣèpàdé nínú àwọn gómìnà ilẹ̀ Haúsá gbogbo, wọ́n kóra wọn jọpọ̀, wọ́n ṣèpàdé, wọ́n náà wọ́n ti wá ṣe tán báyìí wípé kí ẹ̀yà kọ̀ọ̀kan kó lágbára lórí nǹkan àlùmọ́nì wọn, ṣùgbọ́n ipò òkè pé wọn ò gbọ́dọ̀ máa pín mọ́. ẹni tó bá dìbò tó bá wọlé òun náà ló wọlé. nígbà tán ti mọ̀ pé ọ̀dọ̀ wọn lọ́hùn nìbò ti ń pọ̀ jù, àwọn ló ní local government tó pọ̀ jù. wọn náà ẹni tó bá ti wọlé, tó bá ti dìbò tó wọlé ó wọlé náà nù, káwọn lè máa jọba lọ. mọ̀rí náà tán fi kọ born to rule sí ara plate number wọn. àwọn ló fẹ́ máa jọba lọ. àbẹ́ẹ̀ rí nǹkan, ẹ̀yin olórí wa ẹ̀sùn wá lajú kalẹ̀. ẹni tó jàjà tó wá sọ̀rọ̀ síta tó yẹ kẹ́ gbárùkù tì pé ọmọ akíní ọ́, ẹni kò fò kó ìṣó.
ó dá o àfohùn gbogbo lọ́lọ́run lọ́wọ́ ẹ̀mí gbogbo wa ẹ̀jẹ̀ gbogbo wa ń bẹ lọ́rùn yín o bẹ́ẹ̀ ni ọlọ́run yóò béèrè ẹ̀jẹ̀ wa lọ́rùn yín tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ṣe fẹ́ máa ṣe lọ́nu ẹ̀jẹ̀ wa ọlọ́run yóò béèrè lórí yín o yóò sì béèrè lórí àtọmọdọ́mọ yín mo sọ yìí mo dúró náà o ọlọ́run àbólẹ̀ Góṣẹ́nì mo ké pè ọ́ nítorí Sunday Igboho mo ké pè ọ́ nítorí Ọláyẹmí Kóìkí mo ké pè ọ́ nítorí bàbá pọfẹsọ Adébánjí mo ké pè ọ́ nítorí gbogbo àwọn ọmọ Yorùbá tí wọ́n ń jà fún àwọn ẹmọ̀kúnnù tí wọ́n fẹ́ kí ayé rọrùn fún wa ọlọ́run àbò bá mi ṣe aláàbò lórí gbogbo orú àwọn ọkàn àti ènìyàn bẹ́ẹ̀ o má jẹ́ kí ìrètí àwọn mẹ̀kúnnù ó já sásán o ọlọ́run ṣàánú wa mo sọ yìí mo dúró náà.